Ẹ̀yin tèmi ẹ káàsán, Lafindara apá kẹta máa ti jáde. Ẹ wò, gbogbo wa la ti ń retí àwọn òpin gbà wọn ní part 3 fẹ́ jáde. Good news, part 3 ti jáde. Mo dẹ̀ ti sọ fún yín pé tí part 3 bá ti jáde, màá jẹ́ kẹ́ ẹ mọ̀. So ní báyìí, Lafindara apá kẹta ti jáde o. Ó ti ń ṣòlóyìn orí Yoruba Premium TV. Bye. Ọ̀sán yìí ní nǹkan bí aago 2 yẹn náà ni wọ́n release ẹ̀. So ẹ lọ wo, ẹ̀yin tẹ́ bá ti wo Lafindara apá kẹta. Tẹ́ bá ti wá wò tán, ẹ wá drop review yín. Nǹkan tẹ́ ẹ rò nípa apá kẹta yẹn, ẹ wá drop ẹ̀ sínú comment section. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti wò náà, nǹkan tẹ́ bá rí nípa apá kẹta yẹn, ẹ wá drop ẹ̀ sínú comment section. Nínú apá kẹta yẹn, a ṣe àrí pé Lafindara pàpà kú o. Lafindara kú o. Ẹ̀rí bí tí ìyá Lafindara àti Lafindara sí o. Ìyá Lafindara ti pa o. Lafindara pàpà kú o. Àánú yẹ dẹ̀ ṣe mí. Ìgbà tọ́mọ yẹn wá kú tán, ìyá ò wá lè jáde nílé, wọ́n wà nílé wọ́n á ronú sẹ́yìn gbogbo bóun ṣe ti ọmọ yẹn pa. Ọmọ yẹn ṣe wá fẹjọ́ sùn ipò ọkọ òun fẹ́yàwó kejì tó ń sọ fọ́mọ pé kó má gbójú bọ̀rọ̀ fún wọn o. Ọmọ tún ní àwọn pípù yìí dẹ̀ náìsì o, wọ́n dẹ̀ ṣe dáadáa sóhun, wọ́n bóun tọ́jú ọmọ. Ìyá ní níbo, ìwọ ló bímọ nílé yẹn o, ìwọ ló lọ́kọ o, o gbọ́dọ̀ gbójú bọ̀rọ̀ fún wọn ni, o gbọ́dọ̀ máa ṣe léyẹ gbóná ni. Ìgbà tí wọ́n tún fẹ́yàwó kejì fún ìyàwó ẹlẹ́ẹ̀kẹta tán fẹ́yàwó lé Lafindara, tí Lafindara tún lọ fẹjọ́ sùn ìyá pé mọ́mì wọ́n ti fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta o. Ó ní kíní, ìyá ní kó má pè mọ́mì o, ìyàwó ni kó má pè é, wọ́n fẹ́ lé ni, òun ni ìyálé, ó máa gbé léyẹ gbóná ni. Ìyá yẹn ṣáà kọ níkọkúkọ, gbogbo bọ́mọ yẹn ṣe ń jà nínú ilé yẹn, bọ́mọ yẹn ṣe ń da ilé yẹn rú, tí ilé yẹn ò ṣe ní peace, tó ṣe ń gbé ọkọ ẹ̀ lẹ́mìí gbóná, kò ṣẹ̀yìn ìyá yẹn. Tó bọ́mọ yẹn ṣe wá kú nísìnyí báyìí, ìyá ò wá lè jáde nílé, wọ́n fún oúnjẹ lọ̀yà gan, ìyá ò jẹ́, ìyá wa ń ronú bóyá òun lòun dẹ̀ ti ọmọ ẹ̀ pa. Ẹ wò, ẹ lọ wo Lafindara apá kẹta yẹn. tó yín apá kẹta yẹn, ibẹ̀ ni ọkọ náà tí wọ́n ń ro oríṣiríṣi ìrònú wípé ọkọ kọ́kọ́ lálàá tí ìyá Lafindara wá yọ sí lójú òun pé òun fẹ́ fẹ́ ọkọ Lafindara, wípé àyè tí ọmọ òun ní nínú ilé yẹn, òun náà fẹ́ ṣèyàwó, pé ṣèbí ọ̀dọ́ kúkú lòun ò tí dàgbà, pé so ìgbà tọ́mọ òun dẹ̀ ti kú báyìí, kọ́kọ́ fẹ́ òun kóun lè máa tọ́jú ọmọ, àṣàlà ni. Nígbà tí ó tún yá, tí ọkọ àti ìyàwó tí wọ́n lọ kí ìyá Lafindara ńlé, bí ìyá Lafindara kúkú ṣe sọ nìyẹn pé Ọlọ́run ṣeun wípé òun ò bínú pọ́mọ òun kú o, pé ṣùgbọ́n tí ọkọ kọ́kọ́ fẹ́ òun, ìyá Lafindara ní kọ́kọ́ fẹ́ òun, pé so kóun wá máa ṣe bí ìyàwó fún ipò tí ìyá ọmọ òun wà, kóun náà lè wà ńbẹ̀. Ṣó ti yé yín? Ọkọ wa ní láyé o, òun á ṣe fẹ́ ìyá ìyàwó òun, pé kíni ìyá ìyàwó ṣáà ló máa fẹ́ òun ni o. Ẹ wò, ẹ ṣáà lọ wo apá kẹta yẹn, ó ti jáde. Ṣé kí mo ti promise ní pé apá kẹta bá ti jáde màá jẹ́ kẹ́ mọ̀. So apá kẹta ti jáde, ó sì wà lórí Yoruba Premium TV. Bye. Ẹ lọ wò, kẹ́yìn náà lọ rí mọ́ ṣe ṣe. Ṣó sì yé yín, kẹ́ lọ wo mọ́ iṣẹ́ apá kẹta yẹn, kẹ́ wá drop review yín. Ẹ drop thank you mi sínú comment section. Tó mo sọ fún yín pé mo máa sọ fún yín tí apá kẹta bá ti jáde. Apá kẹta ti jáde nísìnyí báyìí, mo dẹ̀ ti notify yín báyìí o. Ẹ drop thank you mi sínú comment section. Ṣé ti gbọ́? Lọ́wọ́ Lafindara apá kẹta lórí Yoruba Premium TV. Ó ti ń show bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé gan ni.